Mo kí gbogbo olólùfẹ́ ètò Masterpiece Fisiksi TV. Mo sì dúpẹ́ lọ́wọ́ yín fún àwọn ìyànjú tí ẹ̀ ń gbà wá. Ẹ ṣeun gan. Mo tọrọ gáfárà àti ìforíjì lọ́wọ́ yín fún pípẹ́ tí ẹ́písòdù tọ̀tẹ̀ yìí pẹ́ kó ba lè dáa náà. Àwọn àtúntò tá à ń ṣe sí ohun fọ́nrán yìí ó pẹ̀lú ohun tó jẹ́ kí ẹ́písòdù tọ̀tẹ̀ yìí tó jẹ́ kó pẹ́. Àmọ́ èmi náà gbàgbọ́ wípé ẹ ó rí àwọn ìyàtọ̀ tá a ti ṣe sí ohun fọ́nrán náà. Ó dà, láì fọ̀pá pọ̀lọpọ̀lọ péjọ lórí ẹ́písòdù tòní, ohun tá a fẹ́ ṣe àgbéyẹ̀wò rẹ̀ ni ìṣirò ìpìnlẹ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ físíìsì tó wà ní girama. Ká tó wọnú ẹ̀kọ́ físíìsì lọ, ó ní àwọn ìṣirò kọ̀ọ̀kan nípele níṣísẹ̀ntẹ̀lé tó yẹ kí gbogbo akẹ́kọ̀ọ́ físíìsì ó mọ̀. Very, very compulsory mathematical background. Ohun tá a máa wò gan-an lónìí. Àmọ́ ká tó tẹ̀síwájú, mo fẹ́ dúpẹ́ lọ́pọ̀lọpọ̀ lọ́wọ́ arákùnrin Samuel Adékúnlé. Àwọn gan lọ́lọ́run lò láti pèsè pátákó ẹlẹ́mù fún wa, magnetic board, àti ohun èlò ohùn tí à ń lò yìí. A dúpẹ́ lọ́wọ́ wọn o. Gbogbo àwọn akẹ́kọ̀ọ́ físíìsì pátápátá ní Nàìjíríà àti lókè òkun náà dúpẹ́ lọ́wọ́ wọn pé wọ́n ṣe é o. Èrè lójú owó ń rí o, èrè lójú wọn máa rí o. Ẹ̀kọ́ òní, pátákó ẹlẹ́mù la máa lò. Ó yá, ẹ bá mi ká lọ. Yá! Ẹ káàbọ̀ sórí pátákó ẹlẹ́mù wa. Lónìí, gẹ́gẹ́ bí a ṣe sọ, àkòrí tá a fẹ́ ṣègbéyẹ̀wò rẹ̀ ni ìṣirò ìpìnlẹ̀ fún gbogbo akẹ́kọ̀ọ́ físíìsì pátápátá. Ìṣirò ìpìnlẹ̀ fún akẹ́kọ̀ọ́ físíìsì. Mo fẹ́ kí gbogbo wa mọ̀ pátá wípé irúfẹ́ ìṣirò mẹ́ta ló ṣe gbòógì fún gbogbo akẹ́kọ̀ọ́ físíìsì pátápátá láti mọ̀. Èrèdí àbáyọ tí ọ̀pọ̀lọpọ̀ akẹ́kọ̀ọ́ físíìsì ṣe máa ń rò pé físíìsì le nítorí ó dá lé lórí ìṣirò. Àmọ́ tẹ́ ẹ bá mọ bá ṣe ń ṣe àwọn ìṣirò wọ̀nyí, ìyípadà wọn díẹ̀ ó máa jẹ́ kí ẹ̀kọ́ físíìsì ó rọ̀ gbogbo wa lọ́rùn. Ìṣirò yìí pín sí abala mẹ́ta. Ìkíní, ìdọ́gba onítààrà. Tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní linear equation. Ìdọ́gba onítààrà tí àwọn elédè Gẹ̀ẹ́sì ń pè ní linear equation. Èkejì ni ìdọ́gba ẹlẹ́gbẹ̀ẹ́kẹ̀gbẹ́. Ìdọ́gba ẹlẹ́gbẹ̀ẹ́kẹ̀gbẹ́. Simultaneous equation. Ìkẹta ni ohun tí à ń pè ní ìdọ́gba oníwọ̀n ìyípadà pínísín. Ìdọ́gba oníwọ̀n ìyípadà pínísín. Differential calculus.
differential calculus. Gẹ́gẹ́ bí a ṣe sọ, irúfẹ́ ìṣirò mẹ́ta ló wà fún akẹ́kọ̀ọ́ físíìsì. Èkíní ni ìdọ́gba onítààrà linear equation, ìdọ́gba ẹlẹ́gbẹ̀ẹ́kẹ̀gbẹ́ simultaneous equation, ìdọ́gba oníwọ̀n ìyípadà ìpínísí differential calculus. Lórí ètò lónìí, a ó ṣe àgbéyẹ̀wò àkọ́kọ́ tí a pè ní ìdọ́gba onítààrà linear equation. Ìdọ́gba onítààrà linear equation. Irúfẹ́ ìdọ́gba yìí máa ń tẹ̀lé àgbékalẹ̀ àjùmọ̀gbà tí à ń pè ní y is equals to mx plus c. Ó máa ń tẹ̀lé àgbékalẹ̀ àjùmọ̀gbà tí à ń pè ní y is equals to mx plus c. It follows the general formula y is equals to mx plus c. Y àti x ló dúró fún àìmọ̀ wa, they are the unknowns. C jẹ́ mímọ̀. M dúró fún slope wa, is our slope. Tá a bá ní irúfẹ́ ìṣirò yìí, yálà kan fẹ́ ká ṣe àwárí y tàbí àwárí x tàbí àwárí m. Ó jẹ́ ìdọ́gba láàárín ohun tó ṣe é yí padà ọ̀tọ̀ọ̀tọ̀ méjì tó jẹ́ wípé tí a bá ṣe àpèjúwe rẹ̀ lórí gíráfù yóò fún wa ní láìnì tààrà. When plotted on a graph, if the function of this kind of equation is plotted on a graph, it's going to give us a straight line graph. Ìdí tẹ̀yìn tá a ṣe ń pè ní ìdọ́gba onítààrà. Ẹ já lo àpẹẹrẹ tó pààrọ̀ tó ń sọ lókun. Àpẹẹrẹ kìíní. Five x plus 5 equals 15. Kí ni ìbéèrè kìíní tá a gbọ́dọ̀ béèrè ni pé kí ni àìmọ̀ wa? Àìmọ̀ wa, ohun tá ò mọ̀ gangan àìmọ̀. Òun ni x. Kí la mọ̀? A mọ̀ wípé 5 wà lọ́tọ̀, 15 wà lọ́tọ̀. Ìkẹta ni wípé tí àmì kankan bá ti ń borí àmì ìdọ́gba kọjá, ó di dandan kí àmì yẹn yí padà sí òdì kejì. Tí àmì kankan bá ti ń borí bóyá àmì ìsopọ̀ ni o tàbí àmì ìyọkúrò, either positive or subtraction, tó bá ti ń borí àmì ìdọ́gba kọjá, equality sign, ó di dandan kí àmì yí padà. Tí ó túmọ̀ sí wípé tí +5 bá fẹ́ gorí equality sign kọjá láti lọ bá +15 tó jẹ́ mímọ̀, torí a máa kó mímọ̀ papọ̀ sójú kan kí àìmọ̀ bá lè dá dúró, ó gbọ́dọ̀ yí padà. This is to say that if 5x will give us 15 minus 5. Èjì. Ení. That means that 5x equals 15 minus 5 is what? 10. Ẹ̀ta. A ti rí pé 5x ti dá dúró, 10 ti dá dúró. Àmọ́ ohun tó jẹ́ gbòógì ohun tá à ń ṣe ni pé kí a bá lè mọ àìmọ̀. A fẹ́ kí àìmọ̀ wa kí ó dá dúró. We want our x to stand alone. Therefore, a máa ṣe ìpín rẹ̀ pẹ̀lú 5. We will now have 5x all over 5 to give us 10 all over 5. X á wá di kíni? X á ṣe 2. Ó túmọ̀ sí pé àìmọ̀ tá à ń wá ní kíni? 2. Ó parí. Kí làwọn kókó? Ení, kí ni àìmọ̀? Kí ni mímọ̀? Tí àmì kan bá ń gorí àmì ìdọ́gba kọjá, kí ló máa ṣẹlẹ̀ sí? Á yí padà. Ẹ̀kẹrin, tó bá ti di wípé ohun tá à ń wá ti dúró, tó dá dúró, tí àìmọ̀ ti wà lójú kan, tí mímọ̀ ti wà lójú kan, a gbọ́dọ̀ ṣe ìpín kí a bá lè mọ àìmọ̀ tí à ń wá. Ẹ
já tẹ̀síwájú. Àpẹẹrẹ kejì. Six b minus 3 equals 9. 6b minus 3 equals 9. 6b minus 3 equals 9. Kí ni àìmọ̀ wa? Àìmọ̀ b. Kí ni mímọ̀? Minus 3 àti plus 9. Ẹ má gbàgbé, tí àmì yìí bá fẹ́ gorí àmì ìdọ́gba kọjá, kí ló máa ṣẹlẹ̀ sí? Á yí padà sí àmì ìṣirò. Ẹgbàá. Ó túmọ̀ sí pé 6b will become 9 plus 3. 6b will become what? 12. Àti pé ó ti dá dúró báyìí. Kí la máa ṣe? A máa ṣe ìpínlẹ̀. 6b all over 6 equals 12 all over 6. Therefore, b is equals to what? 2. Ó túmọ̀ sí wípé àìmọ̀ wa ní kíni? Ní 2 tí a ń pè ní b. If you take note, you realize that it's not difficult. It's easy. It's easy for you to understand. Ó rọrùn gan tí ẹ bá lè tẹ̀lé àwọn ìṣísẹ̀ ń tẹ̀lé. Ẹ jẹ́ á tẹ̀síwájú sí àwọn díẹ̀ tó le. A little bit. Àpẹẹrẹ kẹta. Àpẹẹrẹ kẹta. Example 3. X all over 2 plus x all over 3 equals x minus 7. A ti rí wípé èyí ti wá di àìmọ̀, èyí ti wá di ìdọ́gba onípín, fractional equation. Àmọ́ ohun kan gbòógì tá a gbúdọ̀ ṣe ni pé a gbúdọ̀ sọ ọ́ di ìdọ́gba onítààrà. We must linearize it. We must linearize it. Ní ọ̀nà àti wá ṣe èyí, ó túmọ̀ sí pé a máa lo àsúnwọ̀n tí ó wọ́pọ̀ tí à ń pè ní lowest common multiple. Àsúnwọ̀n tí ó wọ́pọ̀ la máa lò. Níbí yìí, a máa kọ́kọ́ yanjú ti ẹ̀gbẹ́ níbí náà tí à ń pè ní left hand side, àwa yanjú right hand side. Kí làsúnwọ̀n tó wọ́pọ̀? A máa rí pé 2 lè lọ ní 6, 3 lè lọ ní 6. 6 divided by 2 is 3. 3 divided by 6 divided by 3 is what? 2. Or kẹ́ ẹ ṣe ìsọdipúpọ̀ 2 àti 3. That's 2 times 3 to give us 6. 2 in 6 is 3. 3 times x is 3x plus 3 in 6 is 2. 2 times x is 2x to give us x minus 7. Tó bá dá dúró is always all over 1. Tó túmọ̀ sí pé ojú kò dúró lórí ohunkóhun. 7 divided by 1 is 1, so it's standing on 1. Níbí yìí, a ti rí i pé a ti bá dé ibì kan. Kí wá la wá lè ṣe kí a bá lè sọ ọ́ di ìdọ́gba tààrà? A máa lo ìsọdipúpọ̀ alágbélébùú, cross multiplication. Ìsọdipúpọ̀ alágbélébùú. Tó túmọ̀ sí pé ení yóò sọ èyí di púpọ̀, ẹ̀fà yóò sọ èyí di púpọ̀. That means we are going to have 1 into bracket 3x plus 2x to give us 6 into bracket x minus 7. This is 5x to give us 6x minus 6 times 7 is what? Is 42. So tí ẹ ti pé ó ti ń jọ ìdọ́gba onítààrà, kí wá ní ká ṣe? A máa kó ohun tó jọra wọn papọ̀ to give us
42 máa gorí àmì ìdọ́gba. Á wá síbí á dá dúró á di plus. 5x máa gorí àmì ìdọ́gba. Á wá síbí á di minus 5s. Tí ó túmọ̀ sí pé x is equals to what? 42. Àìmọ́ wa òun ni kí ni? 42. Ogójì lé méjì. Àìmọ́ wa jẹ́ ogójì lé méjì. Tẹ́ ẹ bá wò ó dáadáa, ẹ rí pé ó rọrùn, kò le. Ó rọrùn, kò sì le. Ó dà, ẹ jẹ́ á tẹ̀síwájú. Tẹ́ ẹ bá ní ìbéèrè, ẹ lè fi ránṣẹ́ sí wa, a ó sì dáhùn ẹ̀ fún yín. Àpẹẹrẹ kẹta ni, ká tẹ̀síwájú. Ó dà. Ṣé ẹ lólùkọ́ ń sáré, ẹ ní bínú ni, àròjọ sòlókùn. Àpẹẹrẹ kẹrin. Àpẹẹrẹ kẹrin. Àpẹẹrẹ kẹrin tí mo fẹ́ ṣe yìí, ó jẹ́ àpẹẹrẹ kan tó lọ́, àmọ́ mo fẹ́ kẹ́ ẹ máa bá mi lọ, torí ó máa tún la ojú wa sí irúfẹ́ ìdọ́gba míì tá a máa rí. 4 all over y minus 1 equals 4y all over 3y minus 3. Kí ni ìgbésẹ̀ kìíní? Simplification. A gbúdọ̀ ṣe ìtúpalẹ̀ rẹ̀ láti sọ ọ́ di ìbádọ́gba onítàrà. We must simplify it. A gbúdọ̀ ṣe kí ni? Ìtúpalẹ̀ rẹ̀ to linearize the equation. Tó túmọ̀ sí pé kí la máa lò? A máa lo kí ni? Ìsọdipúpọ̀ alágbèélébùú. That is the first thing. Torí pé ọ̀nà méjèèjì ni a ti ní ìbádọ́gba onípín fractional equation. Therefore, we would have this and we will have this. 4 into bracket 3y minus 3 will give us 4y into bracket y minus 1. Kí ni ìgbésẹ̀ kejì? Ìgbésẹ̀ kejì ni pé kí a ṣe kí ni? Kí a ṣe fífẹ̀ àmì àkópọ̀. Let's expand the bracket. A gbúdọ̀ ṣe fífẹ̀ àmì àkópọ̀. Àmì àkópọ̀ ní là ń pè ní bracket. A gbúdọ̀ fẹ̀ jáde. 4 times 3y á fún wa ní 12y. 4 times minus 3 á fún wa ní minus 12. 4y times y á fún wa ní 4y square. 4y times minus y á fún wa ní kí ni? Minus 4y. Ẹnìkan á wò pé y yìí mà ti tún gbé 2 lórí. Ó ti gbé kí ló ń ṣẹlẹ̀? Báwo la ṣe máa ṣe? Ẹ ṣáà máa bá wa kálọ. This is to tell us that tá a bá wá ṣe ìkópọ̀ àwọn ohun tó jọra wọn, we would have 4y square minus 4y minus 12y plus 12 to give us 0. 12y máa gorí àmì ìdọ́gba. Á di minus 12 á gorí àmì ìdọ́gba, á di plus. Gẹ́gẹ́ bí mo ṣe ṣàlàyé. Ó dà. Tá a bá wá tẹ̀síwájú, kí la máa ní? A ní 4y square minus 16y 4y square minus 16y plus 12 is equals to what? 0. 4y square minus 16y plus 12 is equal to what? 0. Ẹ ti rí. 4y square minus 16y plus 12 is equal to what? 0. Kí wá la máa ṣe? Kí la máa ṣe níbi tá a wà yìí? Ó túmọ̀ sí pé tá a bá ṣe ìbápín rẹ̀ pẹ̀lú 4, a rí pé 4 wà níbí, 4 wà níbí, 4 wà níbí. 4 in 4y á fún wa ní y square. 4 in 16y á fún wa ní 4y. 4 in 12 á fún wa ní 3. Ẹ jẹ́ á pín pẹ̀lú 4 ká wo bó ṣe máa rí. That means we will have 4y square all over 4 minus 16y all over 4 plus 12 all over 4 equals 0. 4 here 1, 4 here 4, 4 here 1, 4 here 3. Therefore, a máa ní y square minus 4y plus 3 is equals to 0. Àti wá ní ohun tá à ń pè ní
Ìbádọ́gba quadratic. A ti ní nǹkan tá à ń pè ní ìbádọ́gba oní quadratic àbí ìbádọ́gba oní quadrilla. This is called quadratic equation. Tí a bá ṣe ìbápàdé irúfẹ́ ìbéèrè yìí ní físíìsì, kí la máa ṣe? A gbọ́dọ̀ ṣe é náà ni. Irúfẹ́ ìbádọ́gba yìí a máa ń pàdé rẹ̀ nígbà ní lórí motion gan ìṣípòpadà tá à ń wò ní ẹ́písòdì kẹrin. A máa ṣe ìbápàdé irúfẹ́ ìbádọ́gba yìí tó túmọ̀ sí pé a gbọ́dọ̀ ní òye ìbádọ́gba yìí bá a ṣe ń tẹ̀síwájú. Tó wá ní ká sọ 4y square minus 4y plus 3 is equals to 0. Ẹ jẹ́ ká ṣe ohun tí à ń pè ní ọ̀nà mẹ́ta sí mẹ́rin la lè fi yanjú rẹ̀. Àmọ́ nínú ọ̀nà mẹ́rin yìí, ọ̀nà kan péré la máa wò lórí ètò lónìí tí à ń pè ní ìfọ́síwẹ́wẹ́ factorization. Òun la máa wò lónìí. Tá a bá ní y square minus 4y plus 3 equals 0. Báwo la ṣe lè ṣe ìfọ́síwẹ́wẹ́ factorization? Ohun tí mo máa ń kọ́ àwọn ọmọdé, mo máa ń pè ní ọ̀nà alábẹ ìgáṣọ scissors method, tó túmọ̀ sí pé èmi máa ń ṣe é bí eré ni. Màá ṣe é bí eré. Y square times 3 á fún mi ní 3y square. Y square times 3 á fún mi ní 3y square. Kí làwọn nǹkan tí mo lè ṣe ìsọdipúpọ̀ rẹ̀ tó máa fún mi ní 3y square? Tó jẹ́ pé tí n bá tún rò pọ̀ náà, ó máa fún mi ní kíni? Minus 4y. Ẹ̀yin máa wò. For example, if I have 3y times y, that's plus, half minute 3y square. If I have minus 3y times y times minus y, minus times minus and the plus, á sì fún mi ní 3y square. But èwo ni tí n bá rò ó pọ̀, èwo ló máa fún mi ní minus 4y? 3y plus y is 4y. No. Minus 3y minus y will give me what? Minus 4y. Ó túmọ̀ sí pé ohun tí mò ń wá ni. Níwọ̀n ìgbà tó bá ti wá jẹ́ pé nǹkan tá à ń wá ni, kí wá ni ohun tá a tún lè ṣe? Ó túmọ̀ sí pé a máa fi àwọn okùnfà wọ̀nyí tí à ń pè ní factors, a máa fi àwọn okùnfà wọ̀nyí tí à ń pè ní factors, a máa dá padà sí inú ìbádọ́gba oníkọ̀dírà wa. Kí ló máa fún wa? We have y square minus 3y minus y plus 3 equals 0. Á di ẹ̀rin. A máa ṣe àmúlò àmì àkópọ̀. We will introduce our brackets and we would have y square minus 3y into bracket minus y plus 3 equals 0. Èyí túmọ̀ sí wípé y square minus 3y, èyí túmọ̀ sí wípé nínú y square minus 3y yìí, kí ló jẹ́ nǹkan tó jẹ́ pé ó wà nínú y square minus 3y, kí ló common sí àwọn méjèèjì? Kí ló bá àwọn méjèèjì dọ́gba? Òun ni y. Tá a bá yọ y jáde, we would have y minus 3. Ebi what we would have tó máa jẹ́ tó common sí wọn is 1. But here it is minus 1, tó yẹ pé minus 1 ló kọ́ ṣáájú y. So we have minus y into bracket y. Tí minus bá ti jáde, àmì tó wà nínú ẹ̀ máa ṣe kí ni? Á yí padà. Minus 3 equals 0. So we have y minus 1 into bracket y minus 3 is equals to 0. Therefore, ó túmọ̀ sí pé y minus 1 is equals to 0. Y is equals to 1. Y minus 1 is y minus 3. Y minus 3 is equals to 0. Y is equals to 3. Y is equals to 3. Ìtumọ̀ èyí ni wípé àìmọ̀ tí à ń wá jẹ́ àìmọ̀ wa jẹ́ méjì. Àìmọ̀ wa jẹ́ méjì. Òun sì ni y tí ó túmọ̀ sí ení tàbí ẹ̀ta.
ení tàbí ẹ̀ta. We just ó ṣeé ṣe ká ní a fẹ́ mọ̀ bóyá ohun tá a ṣe yìí bóyá lóòótọ́ náà. We can run a check. So to find out, to run a check, what are we going to do? It's very, very simple. Kí ni ìbádọ́gba tá a ní níbẹ̀rẹ̀ tó dúró gẹ́gẹ́ bí ìbéèrè wa? Òun ni ìbádọ́gba oní ìpín. Òun ni 4 into bracket y minus 1 equals 4y all over 3y minus 3. Tí àìmọ̀ wa y bá jẹ́ ọ̀kan, tá a bá fi ọ̀kan sínú ìdọ́gba yìí, kí la máa ní? A máa ní 4 into bracket 1 minus 1 equals 4 into bracket 3 minus 3, which is 4 all over 0 equals 4 all over 0. A rí pé ó bá dọ́gba. Ó túmọ̀ sí pé a gbà á. Lọ́nà kejì ẹ̀wẹ̀, tó bá jẹ́ 3 la lò tó jẹ́ ẹ̀ta, a máa ní 4 into bracket 3 minus 1 to give us 4 times 3 all over 3 into bracket 3 minus 3. This will be 4 all over 2 to give us 12 all over 6. Here 2, here 2. 2 equals 2. Tó túmọ̀ sí pé náà ó bá dọ́gba. Èyí túmọ̀ sí pé a gbà á. Ó dáa. Ibí yìí la máa fi àdàgbà ètò ẹ́písòdù èní rọ̀ sí. Tó bá di lọ́sẹ̀ tó ń bọ̀, a máa tẹ̀síwájú pẹ̀lú ìdọ́gba ẹlẹ́gbẹ̀ẹ́kẹ̀gbẹ́ simultaneous equation. Àmọ́ ẹ má gbàgbé pé ohun tí à ń wò gan-an ni ìpìnlẹ̀ ìṣirò fún akẹ́kọ̀ọ́ físíìsì girama. Mo mọ̀ wípé tí gbogbo wa bá fi ọkàn wa bá ẹ́písòdù yìí lọ, a ti máa rí ohun kan tàbí ohun mìíràn nínú ẹ́písòdù. Tó bá ní ìbéèrè, jọ̀wọ́ fi ránṣẹ́ sí wa. Mo sì fún ọ ní àrídájú wípé a máa dáhùn ìbéèrè rẹ. Títí di ìgbà tá ó tún máa pàdé, ẹ jọ̀wọ́ ẹ fi fọ́nrán yìí ránṣẹ́ sí ọ̀rẹ́ yín, ẹ sì fi àmì ìfẹ́ yín hàn sí, ẹ tẹ like. Tẹ́ bá sì fẹ́ gbóríyìn fún wa pé ẹ fẹ́ràn iṣẹ́ tá à ń ṣe, ẹ subscribe sí channel wa. Tèmi tí yín nítòótọ́ tí ń gbẹ̀yìn lẹ́tà. Láyọ̀ la ó pàdé lọ́sẹ̀ tó ń bọ̀. Ire o.